Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí wa káàkiri gbogbo àgbáńlá ayé, ọ̀dọ̀ dàbí. Àní rí mi gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ jẹ́ á kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ojú ẹlòmíì á máa sú. Ojú ẹlòmíì á máa wá mi. Tàbí bóyá nǹkan kó síyàn lójú. Má dààmú ara rẹ jìnnà. Má kan ohun tí èsà rẹ̀ sójú, má fọ́ra rẹ̀ lójú. Èpo ọ̀gẹ̀dẹ̀ tá ń jẹ, èpo ọ̀gẹ̀dẹ̀. Ẹlòmíì lè sọ pé ṣé èpo ọ̀gẹ̀dẹ̀ lásán kọ́ o. Èpo ọ̀gẹ̀dẹ̀ tó ń jẹ tó ọmọye rẹ̀, mo ti ṣàlàyé nípa rẹ̀ láìmọye ìgbà. Ó wúlò fún nǹkan mèremère. Gbogbo ohun tá wà lára ọ̀gẹ̀dẹ̀, ó bẹ̀rẹ̀ látòrí èso rẹ̀ ni, igi rẹ̀ ni, títí tẹ́ débi egbò rẹ̀, tí dé orí omi tí ń jáde lára agi ọ̀gẹ̀dẹ̀, àbẹ́yẹ ọ̀gẹ̀dẹ̀. Kò sí ìta àti ṣàlàyé lórí ọ̀pọ̀lọpọ̀. Ó yẹ jẹ́ á kọ́gbọ́n. Sórí èpo ọ̀gẹ̀dẹ̀ yìí, tó bá ti rí pé ojú yún ọ, àbí orí pé bóyá nǹkan kan kò sí ọ lójú, kò yí ọ, èpo ọ̀gẹ̀dẹ̀ tó jẹ yìí, rọra mú ibi inú rẹ̀, kó fi gbó ojú báyìí, kó fi gbó, kó fi rá, kó fi rẹ̀ ẹ̀gbẹ́ kejì náà, kó fi rá gbogbo ibi tó bá wà yẹn. O lè ṣe é bẹ́ẹ̀ lálẹ́ sùn, o sì lè ṣe é bẹ́ẹ̀ lójúmọmọ. Ní agbára Ọlọ́run, ìdọ̀tí náà yóò kú ńbẹ̀, ojú rẹ̀ ó sì máa ríran kedere. Bẹ́ẹ̀ ni ìwọ tó o kí rọrùn sùn, má dàrẹ́ láàmú. Tó àṣẹ̀ṣẹ̀ máa kó ewé mi kó tó sùn. Èpo ọ̀gẹ̀dẹ̀ lásán kó sínú abọ́, kó bomi sí, kó sì kó máa mú. Ó dúpẹ́ fọlọ́run. Kò má jù bẹ́ẹ̀ lọ. Dúkìá Ọlọ́run ni, ọ̀pọ̀fọ̀ mọ̀nà. Dúkìá Ọlọ́run lélẹ́yìí, Ọlọ́run ló lewé, Ọlọ́run ló lè gbò. Àbá aláyé ni, Ọlọ́run sì ní ká máa ṣàgbéjì ara. Gbogbo ẹni tó bá lò yóò bá yín lára mu. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọgbàgbà. Gbogbo ẹni tí fídíò mi bá kàn lára, ẹ̀ha ẹ̀jẹ̀ ọ̀kárí. Ọ̀pọ̀lọpọ̀ nírú ìṣòro yìí, tí ẹ bá pín dọ́dọ̀ wọn, bọ́ọ̀ ni ó ti já àǹfààní fún wọn. Wọ́n lè jẹ́ gbà àkọ́kọ́ tí wọn náà gbọ́, àbò tí ń gbé tòmí dáadáa. Ẹ lọ search fún mi lórí Facebook, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà 1, Lukman Ayédáre, ẹ rí péjì mi ńbẹ̀. Ẹ lórí YouTube, Ayédáre Lukman, ẹ bá mi ńbẹ̀. Ǹjẹ́ gbọ́? Bákan náà lórí TikTok, ẹ lọ wò fún bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tàbí Ayédáre Lukman, ẹ bá mi ńbẹ̀. Èyíkéyìí fídíò wa, ẹ máa download ẹ, ẹ máa lò láàrin ara yín. Oríire wà ńbẹ̀. Nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀? +23480 3298 3298 +23480 3298 3298. Ṣé nọ́mbà tí mo kọ́ fi sílẹ̀ yìí, òun ni hotline mi. Jẹ́ fún ọ nọ́mbà orílẹ̀-èdè Benin kan sí +22954651928 +22954651928. Mi ò sí lórílẹ̀-èdè Nàìjíríà báyìí, mi ò sì sí lórílẹ̀-èdè Benin, Côte d'Ivoire ni mo wà báyìí. Àìbá àmọ́ onípèníjà kan, o lè fẹ́ wá ṣàlàyé fún wa. Báyà ń pa ìtọ́jú ara, ó ti ń wojú Ọlọ́run ti pẹ́, ọjà rẹ ni ó lọ déédéé, àbí o ní complaint kan tó sáfẹ́ sọ, kàn sí wa. Àìsàn Ọlọ́run o, ṣùgbọ́n Ọlọ́run fi ìmọ̀ yé wa nípa ewé àti egbò báyìí. Ẹ ó sì rí ìwòsàn. Jẹ̀díjẹ̀dí ní í ṣe ọ́ ni, tension ló mú ọ ni, ìsọ̀yè ni, oríṣiríṣi ẹ béèrè fún. Má béèrè iṣẹ́ ìbọn, má béèrè àfọ̀ṣẹ, má béèrè oògùn owó. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ wá lọ bòmí. Àwọn ìṣirú nǹkan bẹ́ẹ̀ fún yàn. Ṣùgbọ́n nǹkan táyé rẹ̀ ó fún wa lọ ní gbẹdẹmukẹ́, ìwòsàn ara, ìtọ́jú ara, ìtú ìdè burúkú kúrò nínú ara, ojúkójú ni, àbẹ́yẹn wà nínú ìgbèkùn àwọn ẹ̀mí òkùnkùn, ẹ kàn sí wa. Àìsàn Ọlọ́run, èèyàn ni wá o. Ṣùgbọ́n Elédùà ó fún wa ní ọgbọ́n ìjìnlẹ̀ lórí ewé àti egbò. Ọ̀sẹ̀ kan la dá tẹ́lẹ̀ pa fẹ́ lò, ṣùgbọ́n ọbẹ̀ tá a dá kalẹ̀, oúnjẹ tá a kọ́ tí agbára rẹ̀ ò gbé. Omi pọ̀ ju ọbẹ̀ lọ, èrò pọ̀ nílẹ̀, àwọn tó sì fẹ́ gbaṣẹ́, iṣẹ́ ọ̀kárí wọn. Torí ẹ̀ la fi sún ọjọ́ sí iwájú. A bẹ́ẹ̀ lò tó ọ̀sẹ̀ méjì tàbí kó lé, tàbí kọjá ọ̀sẹ̀ méjì geere. Ìwọ tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá, ẹ wá bá wa. Ẹ̀yin tẹ́ ti létò lọ́dọ̀ wa, tẹ́ fẹ́ gbà láti ọjọ́ fọ̀ntrìdì lọ sí sàmìdì, ẹ máa kàn sí wa. Ṣùgbọ́n ẹ pè mí o, kẹ́ ẹ tó wá o, yọ yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́ o. Tẹ́ bá ti dé sódè sí Makassi àbúbò,
tẹ́ bá ti fẹ́ gun orí pọ́n yìí kẹ́ tó gun orí pọ́n tó ń lọ sí àbúbọ̀ yìí níbi makasi yìí ẹ kọjú sọ̀kan ẹ rí station kan ẹ traverse kẹ́ kọjá síbẹ̀ lára station yìí ọ̀nà tó wá sí sódè sí túrúdùá ọ̀nà yìí tẹ́ bá ti ń tọ̀ bọ̀ wá sókè ẹ ti rí bí oríta kan báyìí bàbá ẹlẹ́ran Yorùbá kan bẹ ní àgọ́ṣì báyìí bàbá ẹlẹ́ran Yorùbá yìí èèyàn wa ni wọ́n kú báyìí tẹ́ bá béèrè mi lọ́wọ́ wọn wọ́n mú yín wá bá mi kó tó di pé débi ipò ẹnṣẹ́nẹ́rì tó wà níwájú ẹ má bí n bá mọ̀ pé dáadáa ẹ má bínú o Yorùbá ni mí o mo èsì Faransé o ẹ bá mi gbà á bẹ́ẹ̀ iléeṣẹ́ búrẹ́dì kan bẹ níwájú kẹ́ tó débi iléeṣẹ́ búrẹ́dì yẹn ẹ ti rí bàbá ẹlẹ́ran yẹn níbi oríta báyìí ẹlẹ́ran Yorùbá ni tó bá ìjẹ́pọ̀ ìfẹ́ béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ sì ń gun òkè yẹn bọ̀ wá ẹ pè mí àwọn èèyàn wà á mú yín wọ́n mú yín wọlé yóò yẹ wá o kò ní yẹ tí n bá kúrò ní orílẹ̀-èdè Côte d'Ivoire màá darí padà sí orílẹ̀-èdè Benin láti Benin màá lọ báyá bí ọ̀sẹ̀ kan àbí nǹkan kan a máa darí padà lọ sí Nàìjíríà ire o ire kàbìtì.